ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀yin olólùfẹ́ wa ṣé dáadáa la bá yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹlẹ́nu òwòfò ni wá nǹkan tó bá dẹ̀ fẹ́ ṣó òfò lélẹ́ a máa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ kú tó ti pa mú wá sórí ìkànnì yìí fún yín láti gbọ́. Ẹ wo ọ̀rọ̀ kan rèé tí Esabod tó fi léta Esabod tún wìrìwìrì àṣírí ó sọ wìrìwìrì ọ̀rọ̀ tẹ́ pé tẹ́yìn kan máa gbọ́ ha lẹ́ máa ṣe. Ẹ wo Esabod sọ oríṣiríṣi ọ̀rọ̀. Esabod rí vision 2025 sí Lizzy Anjorin. Ẹ wo ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa Lizzy. Esabod tún kúrò lápá bẹ́ẹ̀ ó tún bọ́ sí ti Auto Bola. Ó ní pé kí Auto Bola kó fi Dangote lẹ̀ fóun. Esabod tún kúrò ní apá bẹ́ẹ̀ ó tún bọ́ sí ti Amusat, Oriyomi àti Queen Naomi ní ipe wọ́n ti fún wọn lẹ̀ ibi tó ń sùn. Ẹ wo ẹ̀gbọ́n orírin ọ̀rọ̀ lẹ́nu Esabod. Tó wáyé pé gbà àkọ́kọ́ rèé tẹ̀ darapọ̀ mọ́kànlélá ẹ bá wa subscribe kẹ́ like kẹ́ comment kẹ́ lè máa jẹ́ àǹfààní content bí wọ́n eléyìí kẹ́ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye nígbàkúgbà lóòrèkóòrè. Ẹ wò gẹ́gẹ́ bí mo sọ fún yín pé fídíò wà nílẹ̀ tá a máa play fún fídíò ọ̀hún náà rèé ó yá yín náà ìgbọ́sí Esabod ó yá ìwọ náà ó yá gbóhùn sókè. Ìhàlẹ̀ bọ Lizzy pọ̀ nínú ọdún bí ṣe ń súre fọmọ Ìyábọ̀ ní ń súre fún Ìyábọ̀ ló ń súre fún Tóyìn ló ń súre fún Akíndélé ló ń súre fáwọn Nollywood wọ́n máa ṣe kírísímàsì bí ènìyàn kọ́ ló lọ́run rí ọ̀rọ̀ bí ènìyàn tí ó bá jẹ́ pé iṣẹ́ burúkú iṣẹ́ ìkà wà lọ́wọ́ Ìyábọ̀ Òjó ni. ẹ̀ náà ń gbọ́. Of course, negativity can only kill in negativity. Ẹ wá dúró nǹkan rẹ tó yí lu Ìyábọ̀ nínú ọdún yìí. Mo rí ẹ pé o ṣe chat lé ní Lizzy. Ó rí pé mi play lórí Instagram. Mo rí pé o wà bitter. Mo rí pé the same thing náà ló ń sọ. Àdó tó ṣì, ohun tó bò. Mo rò pé wàá sọ nǹkan tuntun ní ìbátan ti ṣe sí Instagram. But the same thing ni mi dẹ̀ fẹ́ wé sí that style of me. You are so bitter. ẹ̀ náà ń gbọ́. Ẹ ǹlẹ́ ìyẹn tèmi. Àgbéṣe olúwa. Wọ́n máa kúkú òjijì ní wọ́n máa ṣe kinní kan ní ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ o alápòkà adìyẹ ní mo fún ẹ pẹ́pẹ́yẹ mo fún ẹ ládìyẹ gbogbo àwọn tí Lizzy wá ṣépè fún pátá. Èmi ò wá rí bọ́lọ̀ ṣe ń ṣiṣẹ́ rẹ̀ náà ní òye mi gbogbo wọn ní nǹkan ayọ̀ ṣẹlẹ̀ nínú ayé wọn. Òun ló ní láìfẹ́ wá wà miserable. Wọ́n èpè yín tí Lizzy bá máa sọ á ní wọn ò ní kíje. àwọn pàṣípè lélẹ́yìí o. Ṣé ẹ ti rí i pé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán? Tó mi ò fẹ́ controversy mi ò fẹ́. Bí mo ṣe ń sọ lọ ìjọ mímọ́ máa ń kọrin kan ó ní Lizzy mo fẹ́ kó tẹ́tí ẹ̀ 2025 ó máa brutal fún ẹ. Kò sí tí mo sọ lórí social media that never come to pass. I'm a prophetess. I'm a seer. Ìtí mo tún rí nínú prayer ọjọ́ méje tó máa last London fọ́ọ̀sì. Ní tẹ̀tí ìsúnwọ́ra. Ṣùgbọ́n ọmọ ègbé tó bá fẹ́ parun láyé yìí. Ọmọ èṣù tó bá fẹ́ parun. Ọlọ́run á mú ẹ kí àyà rẹ kó kí bí ara àyà Fáráò ṣe kí. Olúwa ń bínú sí ẹ gidigidi. Ègbé ni fún ẹni tí ò rí tó ń sọ ní ọdún tuntun là ń lọ yìí. Ìtí mo rí níwájú ẹ ìtí mo rí ní iwájú Lizzy Anjorin ogun tó máa pa pátápátá ni. Ogun ọ̀run ń bínú sí ọ. Àrò ọ̀run ti ń bínú sí ọ. Nígbà tí ẹni yẹn pè mí ní ìsìnkí tó jáde ìkan náà àwọn spíkà ni pé àwèrè má tún ti jáde lẹ́nu ó ṣe pé mo ní lójú tẹ mo ń ṣe Lizzy ti normal. Lizzy ò normal. Ọlọ́run Lédùmarè ń gbọ́ mo lè gbá Al-Qur'an jáde. Lizzy ó ti ya wèrè for real. Èèyàn máa ń prepare fún èròjà wèrè ni. Àwọn tó ń follow ẹ̀ gangan lọ̀tá ẹ̀. Àwọn tó ń tẹ̀lé gangan ní ọ̀tá ẹ̀. Wọ́n farapamọ́ jẹ́ níyà. Tí Olúwa fi hàn mí
tí n bá mọ̀ yìí pé ọ̀nà tó lọ́ọ̀ máa gbà yọ sí ẹni tí dùmọ̀tà ni mo fún ẹ ní vision ló yẹ kó lọ gbàwẹ̀ ni kò pé 2 weeks tí mo fún ẹ ní vision yẹn ó dìídì ìgbé show tí mo ṣe ń gbà mo ní Ọlọ́run ní pé kó lọ túbá jáwọ́ nínú iṣẹ́ ìkà tó ń ṣe mo ní mo rí ẹ ta jẹ́ ẹ sí hóò pẹ̀lú nǹkan àrìn ọjà ni pátá tó gbé show yẹn níjọ́ yẹn ló bá fò jáde àwọn ọmọ ẹ̀gbọ́n tó wí wọn gbọmọ èsì hóò kíní ló ń dárúkọ àwọn ọmọ mi lẹ́yọ kọ̀ọ̀kan mo fọwọ́ lẹ́rán ó dàbí wòlíì kan tó ríran sí ẹ lọ́dọ̀ kùdì ìgbà míì ẹ má wò mí gẹ́gẹ́ bí Esabod àwọn tó mọ̀ pé agbára ń bẹ lára mi wọ́n mọ̀ kéèyàn tó lè máa ṣiṣẹ́ ewé egbò alòkè níwájú ìzerú bẹ́ẹ̀ ó gbé ṣòó yẹn ń jọ yẹn rí ẹ pé àwọn kan ló hide page yẹn ni torí court case tó ní pé kò sẹ́ni tó flag page yẹn ó ní àkọ́bí ẹ̀ second born ẹ̀ àwọn ló máa ṣẹ̀sìn kò pé 2 weeks wọ́n ní ẹran máa ń fẹsẹ̀ ara rẹ̀ lọ sí ẹran ṣọ̀pọ̀ máa ló ń fẹ́ pa látẹ̀dá ẹran á wá fẹsẹ̀ ara rẹ̀ rìn lọ tó pé fẹ́ lọ gbóòórùn màálù tó ń pa wọ́n ṣe máa pa ni ó fẹsẹ̀ ara ẹ̀ rìn lọ sáàárín ọjà gangan ni. kọ́ bá ń bá a mọ̀ pé ó wá sáàárín ọjà ó wọ sọ́ọ̀sì funfun ó ti bò ká ẹsẹ̀ ó dẹ̀ kọ́fà rẹ̀ délẹ̀ ó dẹ̀ wọ glove dúdú sọ́wọ́ tó kò sẹ́ni tó sẹ̀tẹ̀ ọ́ èmi mọ̀ pé tí o bá lójú tì ní Yorùbá máa ń sọ nǹkan kan wọ́n níjọ́ tí wéèrè bá ti já sí àárín ọjà wọ́n á ní kò ṣe é wòsàn èmi ò wòsàn ẹ bá ní wéèrè ẹ gbé wa èmi ò wòsàn wọ́n níjọ́ tí wéèrè ìjọ́ tó bá tó wọjà ìjọ́ tí olè bá ti ń jalè ká máa yẹran jẹ nínú ìkòkò ká máa gbégbáná ká máa ta páàtì ènìyàn abẹ́ ẹlẹ́sì nìyẹn ẹ̀sìn àárín ọjà lélẹ́yìí tí ó lè tàn nílẹ̀ àtọmọdọ́mọ ẹ̀ máa bá a ní àtọmọdọ́mọ ẹ̀ máa bá a ní torí àwọn tó bìlíìfù wípé ó jalè yìí tó pọ̀ jù àwọn tí ó bìlíìfù ẹ̀ lọ àwọn tó bìlíìfù wípé ó jalè àwọn náà pé ayọ̀ wọn pọ̀ ó dẹ̀ máa stop ẹ from going abroad torí kánímọ̀ blogger ló gbé ó tẹ̀lé sọ pé scandal ni libel ni defamation newspaper kọ́ gàdàgbà punch kọ́ Vanguard kọ́ gbogbo ìlú kọ́ pátá ọlọ́pàá ò dẹ̀ ní right láti sọ pé ó jalè ó padà sí kóòtù padà ni èèyàn lè fún ọlọ́pàá ní bribe kó fún lóbò kò jalè white on fi sọ pé kẹlọ appeal ní kóòtù every final kóòtù tó lọ wọ́n ti sọ pé ó jalè wọ́n dẹjọ́ rú ọ̀tọ̀ ló ṣe reverse transfer wọ́n ló ní case ṣé ọlọ́pàá jẹ́ ilé ẹjọ́ ṣé ilé ẹjọ́ ṣé jurisdiction wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá ẹ jẹ́ kí n padà sí tí ó jẹ́ kí inú mi dùn tí mo fi wà down God is in control nípa ọ̀rọ̀ Naomi àti Oriyomi. Ọlọ́run ló ní pé kí irú nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan burúkú àjálù burúkú kò ní ṣe ẹ̀yin olólùfẹ́ mi àṣé ọ̀tá pọ̀ ju ẹni mi lọ. ní àná òde yìí nígbà tí níjẹta Naomi has been released Oriyomi has been released tẹ bára àwọn olórí burúkú tó ọmọ wọn jù wọn sínú wàhálà ọmọ wọn á gbomi lójú yìí tí Oriyomi àti Naomi ń go to ọmọ yẹn á dààmú. wọn lè filẹ̀ o àwọn tó kú ń kọ́ bọ́ọ̀sì àìmọye àwọn èèyàn tí tírélà Dangote ti pa ní Nàìjíríà tó máa ṣubú lu bọ́ọ̀sì tó máa fa òkú jáde wọ́n gbé ẹni tó ní tírélà tó wọ́n ẹni tó ní tírélà yẹn Dangote ni àfi bí ìrúbọ every 6 months ọkọ̀ Dangote máa pa yẹn lẹ́kọ̀ọ́
last month ní last month Dangote trailer ó ṣubú lu another bus ibẹ̀ gbiná tanka ẹ̀. ìjọ wo náà gbé Dangote ìjọ wo lè yẹ ẹ̀yin èèyàn sọ pé irọ́ o kí ni Dangote ṣó ń fi wọn àwọn èèyàn tẹ́ bá máa fi rí nísìn ní títí January mọ́tò Dangote yóò tún pààyàn ǹjẹ́ query Dangote wá every 3 months 4 months 5 months mọ́tò Dangote máa ń kọlu àwọn èèyàn tó máa ń pa àwọn èèyàn kì í sí ìpéyàn kan ẹ kàn rí pé ó máa ṣubú lé kó máa ṣàfi òkun lé gbogbo wọn máa bọ́tẹ́ ẹ̀ ní sọ̀rọ̀ nítorí pé gbogbo yín ẹgbẹ́ àwòrán wà ẹgbẹ́ vampire mi ò kọ́mẹ́ǹtì ń gbúdọ̀ jẹ́ pé ti Facebook ẹgbẹ́ ń gbé síbí. jẹ́wọ́ náà mú Dangote tí táǹkà apọ̀ dídí àwọn tó wà nínú bọ́ọ̀sì. ṣé ká sọ pé Dangote ń ṣe ritual. Dangote má bínú ṣe pé wọ́n ní ilé tẹ̀sán ọkọ mi ní ìsìn mo ti gbẹ̀ lọ́wọ́ gorodo onígbèsè ni o. mo ti sọ fún gbogbo ẹ̀ ti promise nígbà tó o pè mí mo ti fún ẹ last number 333 ló parí nọ́mbà rẹ̀ o ti pè nígbà tó o pè mí o ti sọ fún mi pé irú ìwọ pé wọ́n máa ní wèrè kan pariwo ẹ̀ mo ní tẹ́ bá rí nǹkan òun gangan ní bẹ̀ǹbẹ̀ ìjẹ̀bù mo ní ìkà ni apààyàn ni tẹ́rọ́rìsì ni mo dẹ́ bí àyìn wà. èmi ò lè bá Auto Bola jẹ́ lẹ́yìn bí mo ṣe pọ́n ẹ lé ni mo ṣe ń sọ àpọ́nlé náà ìdí n bá sọ body description náà body description la máa ń pè mo lápàyàn ni mo ló pààyàn lọ sí kirikiri ọdún 4 ex convict ní ẹsẹ̀ lẹ́wọ̀n ni J-board ní pẹ̀lú onídùúkúdù ni ìgbà tó lọ́dún wà sí ilé ọkọ̀ ló wà odò ilé odò tán odò bàbá ọmọọba láńkó gbogbo ló bá sùn ó lọ́kọ mi bá kọrin fún un. Nangode ala seriki nangode ala seriki ó ní bí ṣe àbí ń ṣe ó ní kí n wá jẹun mo ní ṣe my love Aliko Dangote I'll be 64 ó ní if you are 70 má sùn sí ẹ láyà ó ní kí n bá òun sọ fún ẹni tó ń jẹ́ Auto Gorodomu Auto Hippopotamus Auto Hyena pé kó bá coffin ó ní tó o bá rí ẹni tó ń lo fake profile òun tó fi ń jà tiẹ̀ ṣé kí n pè kẹ́ ẹ gbọ́ ó pa Haúsá ló máa sọ ẹ lè mọ́ gbọ́ ìtumọ̀ ó ní kí n jọ àṣẹ blogger àwọn òmáyìn láti fún mi ní owó láti ṣe blogging yìí jáde o àwọn ní kí ló dé ṣó le tó yẹn ni ó ní tí òun ti kún bóun ò ṣe sí lórí social media ó ń lo fọ́tò òun wọ́n ló tẹ̀ tó ń ṣe pé ẹni tó bá ní pé òun mọ̀fẹ́ Dangote òun ó gbọmọ òun sí nǹkan kan báyìí mo ní bí ṣe kúkú ń wí náà nìyẹn mo ní àjẹkù MC Olúọmọ àti Koko Zaria ni ó bá ní kí n fún ní download obìnrin òun gan mo ní size 32 ní size àkàbà ẹ̀ ló tóbi gan mo ní ẹ̀rì mọ́ ni ó ní hàlà lọ́wọ́ kúbà mo ní òtí ìgbẹ́ nǹkan ó gbọ́ Yorùbá náà nítorí mi ò gbà Haúsá mo ní number 2 mo ló ń tọ̀ lé ń lo pampers aláwọ̀ kúbà mo ló tún ń jalè ó ní subhanallah mo ní lọ sí kirikiri morúkọ ẹ̀ lọ Fọláṣadé Ajagun ó ṣẹ̀wọ̀n ọdún 5 ní kirikiri òun náà máa ń sọ fún ìgbà tó ń wà lẹ́wọ̀n àlùlùsùbìlà mo ló pọ̀ lára ẹ̀ gan mo ní olè ní ọ̀kánjúà ní kò rówó ilé san oníbùkátà ni ó fẹ́ wálú ẹ̀ jìbìtì ni ó ní láhìláhìlàlà àmúlòpọ̀ mo ní ẹ̀ ó tún jù ẹ̀ lọ lọ́jọ́ orí ó ní ó jù mí lọ lọ́jọ́ orí ó ní àwòsùbìlà ní àwòsùbìtúrú lélẹ́yìí
mo ní but mo wá sacrifice ara mi fún ọkọ tárúgbó bá ń wú ọdún ẹni ọdún mélòó náà ló gbà lọ́wọ́ mi ọdún mélòó náà ló gbà lọ́wọ́ mi èmi náà máa ti ń lọ 60 àdẹ́gbẹ̀gbẹ̀dẹ̀ ni wá olórúkọ ìwọ gangan ni mo fẹ́ dó ìwọ gangan ni alàgbé fún mi mo ní à máa dó Dangote débi tó lápẹ́ mo kàn wọ́n nu ẹni Auto Bola àwọn ẹran ńláńlá yẹn àwa èèyàn ńláńlá la ní kì í ṣe ẹrù ẹ kì í ṣe rìn ní bùkátà ni wọn. Dangote ò tí ì fẹ́ wa máa sọ pé gbogbo ẹ̀yin bloggers ẹ̀yin Nigeria government ẹ fẹ́ bà rìfánárì wa jẹ́ rìfánárì ẹ̀yin mélòó ọmọ gba rí tí wọ́n ti wá ti pé wúsì ní rìfánárì ọkọ̀ wọn á lè kó o lòún jà tán fi dá rìfánárì padà ó kébi tó bá wa jà ti tó gẹ́ o nítorí tó o bá yé dárúkọ mi tí má ti ń ṣe chat ni màmá tàgẹ̀ sí Montreal police mo ti follow wọn lórí Facebook màmá gbàdẹ́ tó máa tàgẹ̀ sí Nigeria embassy ní Canada olórí burúkú yẹn mọ̀ dárúkọ Esabod bẹ́ẹ̀ pé mi àti ìyá láyà yín ẹgbẹ́ ni tí máa ṣèṣì fún yín dé iṣẹ́ mọ̀ pé àmọ́ tá a ṣe fún ìyá burúkú yẹn táwọn mọ̀kò lóyún tí mi dákọ̀ yẹn náà wọ́n sẹ́ndì fídíò ọmọ kan tó bú mi ẹmọ tí mo sọ fẹ́ nìyẹn WhatsApp mi dà ẹmọ tí mo sọ fún ẹni tó sẹ́ndì ẹ̀ sí mi mo ní mi lè dárúkọ lórí chat mi mo ní no mo ní mi lè ṣe ṣòfò ṣẹ́tìrì wọ́n jù sí mi wọ́n mọ yẹn bú mi kò sí tó kàn mí ó lè bú mi kò má ta tí n bá dá lóhùn tí mo sọ péjì á ṣe kí ni á reply àwọn máa fi mi gbé viewers irọ́ mi ní dápẹ́ kódà mi ìwà interested nínú tó sọ I don't care ẹni bá fẹ́ kí n promote òun ẹ fún mi lówó ni máa promote yín kò sí recognition ọ̀fẹ́ mọ́ òdòdì ẹ̀yin tèmi ni wọ́n á jó olówó Olúwa sì sọ nínú ìwé mímọ́ wípé sẹ́ ìgbéni fún ẹni ẹ̀sìn kan mo fẹ́ kẹ́yìn tẹ́ wà lórí IG bó ṣe tán IG kẹfẹ́ mọ̀ bí ó nírọ́ ni mí àìṣàìmọ̀ kí Lizzy máa parí àfàìmọ̀ ẹ gbọ́ pé Lizzy ti kú á gbé nǹkan jẹ o tún lè lọ gbé fídíò yìí náà kó tún fi sọ pé àwọn ọmọ rẹ tí náà kí ní kan bó ṣe ṣe ń jọ yẹn nìyẹn wọ́n ní ọ̀rọ̀ Olúwa ń kọ́ sí mi ẹ̀yin ènìyàn mi múra kẹ́ gbọ́ yìí pé ìpè ọ̀dọ́ àgùntàn wọ́n ní kí n fún ẹ lórí yìí ẹlẹ́ẹ̀kejì ọjọ́ ìkẹyìn dé Lizzy Anjorin sọ pé mo ṣe kọrin fún ìgbà yẹn náà nìyẹn tó yí sá orúkọ àwọn ọmọ mi tí Kristi ń pè ẹlẹ́ṣẹ̀ ọjọ́ kẹ́yìn ti dé Kristi ń pè ẹlẹ́ṣẹ̀ ọjọ́ kẹ́yìn ti dé Kristi ń pè ẹlẹ́ṣẹ̀ àwọn onírọ́ méjì wọn yóò gúnlẹ̀ síbùté òfò òṣòkò lè wọ́kọ̀ náà ogun lẹ̀ síbùté òfò àjẹ́ kò lè wọ́kọ̀ náà wọ́n ogun. Lizzy kò sẹ́ni tó bá mi jagun lórí social media láti 2010 tó wọ́n nìyẹn rí yọrí tí ẹ bá bú mi tí máa ń fèsì mo ń yọ̀sọ̀ lọ́run lọ́run tí máa fèsì fún yín pé mo ṣe ṣáàtì ìbínú ara ló gbé mi wọ̀ wá láyé ní láti dàrú lọ kájàlú burúkú tó máa jálù fún mi ní ẹnìkan tó gbógun tì mí láti 2010 tí mo ti ń ṣe sọ̀rọ̀ sẹ́ mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ní 11 mo ti ń ṣe blogging 10 fún mi ní ẹnìkan tó gbógun ti Esabod kò sí ogun tó lè dẹ́rù bà mí mọ́ lórí social media Lizzy láti 2010
wọ́n ti pawó lé mi lórí báyìí èèyàn mélòó ló sì wọ́n wà 2010 èèyàn 3-4 tí iṣẹ́ ìṣe program wọn mo gbé wá ní 2010 mo bẹ̀rẹ̀ program ìyàwó ilé alágbèrè àti iṣẹ́ àwọn olóṣèlú ọmọ yìí àwọn ìjọba síndé là bá ṣe máa ní kẹ́ máa dárúkọ gbọ́ àwọn tó já àwọn tó ti kọjú ìjà sí mi láì ṣẹ̀ láìrò lórí social media pásítọ̀ ni àáfàá ni gbogbo wọn ẹ máa gbọ́ ìyó òṣì ìyá kìíní kankan báyìí ètò bá yẹ ń dálùmọ̀ àdálù ètò ìmọ̀ dálùmọ̀ kó ṣe lọ ò lórúkọ bó ti wo péjẹ kó ṣe lọ. wọ́n bá mi jagun títí wọ́n tún nà mí lóògùn ní kóòtù wọ́n gbé mi lọ kóòtù wọ́n rán yàn 20 kò wá nà mí mọ́ kóòtù wọ́n dẹ̀ lẹ̀ mí láta mo fi hàn yín mo sùn báyìí àtàyẹn tabọ́ ni mo dẹ̀ tún fi hàn yín pé ewu tẹ wá lẹ̀ mọ́. ẹni tọ́lọ́run ṣe tirẹ̀ o ta ló lè kọjú ìjà sí i. ṣé wọ́n nìkan ló lóògùn tí ó kọ́kọ́ jáde fún mi tí ó mọ̀ ta ẹ̀jẹ̀ ṣé wọ́n lẹ́yìn kan ló lóògùn àgẹ́ tí ìṣe ṣòfò wọ̀nyí ni eégún ti ṣe ó ṣe kò ṣe ṣòfò ẹ̀mí rí mi tó ń wọ̀ ṣe eégún tó mọ̀ dúnú eégún àárọ̀ ọ̀run ni mo ní kó rí burúkú lè yan ayé ló wà ń bẹ̀ ṣí ẹ̀kú lórí ó ṣí ẹ̀kú last ni tani wọ ẹni tó dẹ̀ tó gbégún gbà náà kí ló ń pè abọ́ rẹ̀ ìlú kan ni tó bìrì pé òun lóògùn tó rán wa tó ní pé wọ́n ló ń gbé ẹbọ lọ sí Ibera Grande mo lẹ́lẹ́dàá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ mo gbẹ kó folo ṣe mi ló gbẹ kó fún wa bá live chat ni mo gbé sí kámẹ́rà lórí ó pèsè orí WhatsApp ta ló kó iwájú zero bàbá ẹ̀. ló fi dá yí pé tó bá fẹ́ ṣe irú iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ agbọ́mọlà má gbàgbára lọ́wọ́ oṣó má gbàgbára lọ́wọ́ àjẹ́ torí ó máa ní ẹ̀jẹ̀ tí wọ́n máa san fún un àwọn èèyàn máa ń pè mí wọ́n fẹ́ kọ́ṣẹ́ mi wọ́n fẹ́ kí n train àwọn wọ́n pè ó wọ́n máa ní àmọ́ àyà wa ń já torí àwọn àjẹ́ tẹ́lẹ̀ ń ṣe iṣẹ́ against wọn máa ń ṣe mo pè ní pé kẹ́ ẹ wá kọ́ṣẹ́ torí mi ì ní kọ́ ẹ níṣẹ́ ọ̀fọ̀ mi ì ní kọ́ ẹ níṣẹ́ òkùnkùn torí àjẹ́ tó wà ń bẹ wọn ń sá ni wọn ò lè bọ́ àjẹ́ ìbàrí ayé òṣì ni ọmọ òṣì ni ìbàrí ayé ìṣọ̀tọ̀ lọ. àwọn òbẹ̀rù ayé ń bì báyìí ayé gbọ́dọ̀ mọ bẹ̀rù àwa ni tí wọ́n mú ológo ni wa torí sọ wípé gbogbo orúkún yìí ni ó wúlẹ̀ torí ìmọ̀lẹ́ àtòkù tán rí lára wa. ọkùnrin bóyá kò gbé sójú kan náà kì í mọ̀ òun papọ̀ tọ́lẹ̀kẹ̀ níwájú zero bàbẹ̀. àmọ́ èmi ò ní dá dúró yìí ní dá yín dúró pé kẹ́ má mọ̀ ṣàṣì mi àtàwọn ọmọ mi torí olúwa ti bá mi wọ̀ yín ní aṣọ kíni olúwa ti wọ̀ yín ní olúwa ti bá mi wọ̀ yín ní aṣọ àgbàna wá pa láṣẹ ní 2025 mo gbà ládùúrà gẹ́gẹ́ bí ìdújú ọkọ̀ olúwa tí olúwa ń lò ọ̀tá rẹ̀ ò ní padà lẹ́yìn rẹ̀ ó máa súré kiri ni owó tó yẹ kó fi ṣe rere ilé ayé ẹ jẹ́ kó máa fi ṣòwò kó máa pọ́n láṣọ bí àparò àṣàsí ò ní mú yín àrànsí ò ní mú yín àmọ́ kí olúwa kó dààmú ọ̀tá wa bó bá ti lọ ṣe oògùn níjẹ̀ gbogbo kó kọrí sí tápà kó kọrí sí kinní ní gbọ́tẹ̀ bá dáwọ́ dúró ara sán pa yín wọn ṣáà ń ṣoògùn ẹ ṣàsanwó ewúrẹ́ ẹni náà mọ̀ ń sọ àwọn ti pèlè nìyí lórí Esabod wọn léwúrẹ́ dúdú làwọn máa lò tẹ́yìn ẹ̀ gbagba bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe lọ nìyẹn gbọ́tẹ̀ bá dáwọ́ tẹ́ bá fẹ́ kú láyé tẹ́ ẹ fẹ́ gbọ́mọ sí láyé ẹ gbọ́dọ̀ continue. nígbà bá wá rí pé ti Nàìjíríà ò ṣiṣẹ́ ẹ lọ sí Gambia ẹ lọ Senegal ẹ lọ Kútọ́nù. àwọn oníyẹ̀yẹ́ alẹ́ àmọ̀dá èmi ń sọ fún yín gbogbo babaláwo èmi ń bú wọn dáadáa pàtó lórí aláwo yín kò ní dáa fún gbogbo yín pàpà àwọn ta ni babaláwo gan sá fún mi wọ́n ń wá rírì níwájú mo ní kẹ́ ẹ polú lórí aláwo ọ̀pá yín kan kọjú sí mi.
ṣé ẹ mọ̀ pé èmi nìkan mò ń polówó genuine land ní gbogbo social media whether you believe it or not èmi nìkan authentic land tó bá ní pọ́blẹ́mù àìmọye àwọn èèyàn tó máa ń refund owó fún látàkùn ara mi I'm responsible for it tó ń lọ owó fẹ́ǹsì ẹ̀ ilẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ rà ni kì í ṣe àwọn tó ti ṣe ní Lekki aviation o táwọn agagunbalẹ̀ dé bàbá yìí ó fún wọn jẹ lẹ́sẹ̀ ni ó fún wọn jẹ lẹ́sẹ̀ ni ó dẹ̀ tún gbé wọn dé police station. mo léyìn ajá fún ẹ̀tọ́ ọmọ ọlọ́mọ lẹni tí mò ń sọ yìí àmọ́yé àwọn cases tó ti bá mi solve ajá fún ẹ̀tọ́ ọmọ ọlọ́mọ òun ló bó ṣe wà ní. ẹ bá mi ju kínní ṣé mo ti rí comment lórí Facebook ni kí tí n rí comment yìí àǹgbàlá kí ni mo lọ tẹ o àǹgbàlá jùgbú àǹgbàlá n ò rí comment o n tẹ̀lé fún mi náà nù kí comment mi náà. àwọn onílẹ̀ bí tó ti yẹ kẹ́ fura pé àwọn onílẹ̀ ti pọ̀ gan fake apart from being fake tó o bá lágbára Nàìjíríà àwọn ọlọ́pàá ń gbalẹ̀ onílẹ̀ ni àwọn ajagun gbalẹ̀ wọ́n ń gbalẹ̀ in conjunction with the police tí mi ò bá rí evidence tí n bá rí ọ̀rọ̀ mi ì ní parọ́ fún yín kí mo fẹ́ máa parọ́ máwọn ọlọ́pàá fún kọ́nà bá fẹ́ lọ owó fẹ́ǹsì onífẹ́ǹsì báyìí àwọn ọlọ́pàá máa ń pẹ́ tẹ́ ẹ bá wá débẹ̀ wọ́n á tún àrẹ́sì ní mọ́lẹ̀ kéèsì mi kan kó má di pé mi gan ṣòfò fóni pé ṣe mi má mà ṣe bá sọ fún yín náà ní ẹ sọ. jẹ́ ilẹ̀ tí Lizzy Anjorin ń tà ilẹ̀ ayé koro àbí ayé tòrò ilẹ̀ fẹ́ẹ̀kì ni. but ó dáa kí ara wọn kọ́ máa fúnra wọn lóògùn jẹ́ kó kan wá ẹ jẹ́ kó ń jọ ta fẹ́ẹ̀kì fúnra wọn oyún òwèrè ni kò náà wá ń kó lòdì but àwọn tọ̀dọ̀ mi ti ń bá rí tẹ́ ẹ bá sunkún pẹ́rẹ́ torí wọn ò bí aláya yín re kí Lizzy gba yín kẹ́ ẹ pè é ọmọ gbọ́ Olúmo pè ilẹ̀ ọ̀gẹ́rẹ́ o babalábúlé o ó dẹ̀ tún ti fi àwọn olólùfẹ́ mi gégùn ó fi yín gégùn ó ní gbogbo àwọn olólùfẹ́ mi tó nífẹ̀ẹ́ mi ó ní wọ́n á gùn lẹ́mìí wọ́n á ṣoríire wọn ní gbọ́mọsìn ẹ̀yin wá fẹ́ gẹ́ bí ọmọ àlè fẹ́ lọ ra nǹkan lọ́dọ̀ ẹ̀ torí mi náà dá ìpè yẹn padà fún opposite mo gbàdúrà fẹ́yìn mi tó ẹ ṣàmọ́ tó máa ń gbé ọ̀tá yín ṣe pé bẹ́ẹ̀ bá ara rẹ̀ lọ́wọ́ Lizzy ẹ ti gbé kú sí ikú ẹ ti gbé sára tó ti ṣépè ikú fún yín ó ní gbogbo ẹni tó bá dẹ̀ lọ ń wò wá kí bàbá kò ṣẹlẹ̀ sí bí ẹ jẹ́ kí n continue pẹ̀lú tọ́lọ́run wí fún mi kọ́mẹ́ǹtì wọn lórí kínní ok inú mi ò dùn ó ṣe bọ́ lórí tọ́pìkì yẹn o ẹ mọ̀ pé mi kì í ṣe ṣáàt mi ń ṣe one way traffic o. ẹnu gbogbo ń sọ. àwọn pàṣípè lélẹ́yìí o. oyè yín mo dẹ̀ sọ fún yín pé majority àwọn tó ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ ń wò wọ́n bí aláṣọ ni wéèrè máa ń bẹ̀lẹ̀ lókùnrin wọn in tó fúnyàn ní ẹkún jù láyé yìí in tó gbomi lójú ni pé kí èèyàn bímọ kó má lè tọ́ ọmọ rẹ̀ kédele ni mo bá yàn tọ́ ọmọ depression yẹn náà ti tó ẹ̀jẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì àdúrà yín ó gbà ẹ korí mọ́ládé àdúrà yín ó gbà ẹ tó lọ́sùn ṣẹ̀ǹṣẹ̀gẹ̀ àdúrà yín ó gbà. wọ́n pe gbogbo ẹranko ní ìwò kó yọjú ṣé wọ́n ló fẹ́ jà fọmọ bá rí ìwọ tí kò sí ẹni tó lè sùn mẹ́ I can guarantee you. ìgbà tí kọ́mẹ́ǹtì lọ́dọ̀ wa tí mo fún ẹ fèsì ló ṣe ráyè sọ ọ̀rọ̀ tó fẹ́ sọ ní àmú ẹ̀bà.
monetization yẹn ń gún ẹ̀. Ìwọ tí Amẹ́ríkà gangan mọ̀ pé bully ni ní Maryland. Bọ́dá yàrá àwọn tó ti pè pé bully ni wọ́n ní kí n bí ẹ léèrè olùṣọ́tẹ̀ ẹjọ́ nára yín láàrin church tó fi pa ọlọ́pàá. Mo sọ pé wọ́n lò ní 24 cases. Wá jáde pé 18 ló ní. Èwo lè wo nínú eyín Adépélé mi ò ní kéèsì rí. We want to belong but nobody want to. Because gbogbo ẹni tẹ́ bá wà irrational tí ẹ bá ti wà stable. náà gbọ́ nǹkan tí a ń wí. Ó dẹ̀ yí pé yàtọ̀ sí àwọn no names no face tó máa ń ṣe update. Àwọn team leader gan ti ń gbọ́n. Team leader gan ti ń gbọ́n. Àwọn tí ò lórúkọ lè dà lọ sọ́dọ̀ ẹ̀ o. Àmọ́ láwọn team leaders gan wọ́n ti ń gbọ́n. Torí oníkálukú ló ti lẹ́yìn. Gbogbo tíìmù ni àmọ́ ẹ bá ti bú pátápátá. Ta ló fẹ́ kó ṣe? Olórin tó fìtì ẹ̀ gan nù. Kó tiẹ̀ gba gbogbo Amẹ́ríkà kó máa ṣiṣẹ́ yìí. Torí àbí ikùn rẹ̀ ò tẹ̀ yìí. Ikùn ẹ̀ ò dá tiẹ̀ lọ́wọ́. Ó dàbí Nollywood kan tí mo forúkọ bò láṣìírí. Gbajúgbajà Nollywood ní pẹ̀lú. Ó fẹ́ pè mí ṣe pé mo ní bẹ̀rù lára láti pè. Àwọn èèyàn máa ń bẹ̀rù àti pè mí. Ó wá DM mi lórí IG. Ó gbà tó kí mi fọ́dún tán pé òun bá kí mi o. Wípé kìnní kan báyẹn o. Nǹkan kan. Bí wà kí pa sọ̀rọ̀ yìí. Máa sọ mo ní sórí mi wà phone friendly. We hate calls. We can hate calls. Àwọn ọ̀dẹ̀ ní kẹ́ máa fi yẹn jẹ. Àwọn ará Nàìjíríà ní fóònù Amẹ́ríkà. What's up? Wọ́n ní what's up Amẹ́ríkà. Wọ́n ní what's up UK. Wọ́n ní ti Dublin. Gbogbo ìlú ni wọ́n ní pátá. Ẹ mọ̀ pé ó dàbí pé kẹ́ fẹ́ ṣí WhatsApp nísìn. Mo wá bá yín ṣí. Bàkán send the code sórí fóònù yìí. Ẹ má yẹ kó máa fi yẹn jẹ yín. Ẹ mọ̀ tí máa ṣe má tí wá suspected iye tó fi nọ́mbà Amẹ́ríkà pè mí. Màá pè mo fẹ́ fẹ́ràn ni o. Do mi fẹ́ pé nǹkan fẹ́. Àná àbáwo ni? Jọ WhatsApp mi yìí. Ó ń ṣe bákan jẹ́ kí n pẹ̀ direct tani mi lè get òun direct. Báyìí kí ló dé? Àkàn bó ṣe wọ́n sí blocking. Tẹ́ bá fẹ́ mú wọn, bí wọ́n ń tó sí yín lórí WhatsApp kò wọ́n fẹ́ yín. Wọ́n ń tó sí yín pa Amẹ́ríkà làwọn wà. Tó máa fi WhatsApp ẹni pé kọ́ pé yín direct. Ẹ pé Nàìjíríà nọ́mbà wọn máa fi pè é. Torí wọn lè lo network yẹn ní ìlú mi ju WhatsApp lọ. Ibi yẹn wá jẹ́ bí ìdíje ni. Ó dàbí ìkan náà ni tó wá sí WhatsApp mi pẹ̀lú American number. Mommy, I have a tangible information that will be useful for Naomi. I can give you the phone number of this èèyàn ńlá kan ní Nàìjíríà. Pé èèyàn ńlá yẹn ọ̀rẹ́ ọ̀gàgà tí wọ́n ti mọ̀ ní. Okay. Mo á tẹ̀sẹ̀ padà. Ó ní thank you, give me the number. Can I call you? O kàn ṣàṣì blocking. Ẹ lè rí voice mi gbé jáde. You keep trying. Ó ló fẹ́ fún mi ní tangible information. Ó dẹ̀ ti sọ information yẹn pé kí ẹni pé bẹ́ẹ̀ ni báyìí. Ó máa ń gbọ́ràn sí ọ̀gàgà lẹ́nu. Wípé if I want the number. Má bẹ̀rẹ̀ pé kó fún mi number. Wọ́n ní can I call you ma? Mo ní don't call me, mo dẹ̀ block. Bí ọmọ tí ń fàwọ̀ ìbò gẹ lórí social media kò sẹ́ni tó gbé voice note yẹn jáde. Bẹ́ẹ̀ ni èmi náà gbé voice note yẹn jáde. Mo smart èmi yìí ṣe ọmọdé náà kílẹ̀ tí ẹ̀ pè mí náà mi yìí ṣe ọmọdé náà. Nígbà tí ajá sì ń jẹ ilé ìgbẹ́ lọ́bọ̀ yín wà. Eventually ìjàpọ̀ mo ní wọ́n ti ń lo fún number abroad. Ó lè jẹ́ Nàìjíríà lẹ́nu yẹn wà. Ó lè ṣe inú ààfin èmi lẹ́fẹ́ fi lórí lẹ́nu ọ̀rọ̀ èmi mọ̀ ń ṣòfòfò èmi ò ń ṣòfòfò ọmọ yìí ọ̀rọ̀ yóò mọ̀ ṣiṣẹ́ agbọmọlà yóò ṣòfòfò pẹ́ nìkan àtúwúlẹ̀ yóò ṣòfòfò àwọn táwọn ètà gan bá rajà lọ́wọ́ mi tó fẹ́ fi ṣe kinní wọn làwọn rà lọ́wọ́ rẹ̀ ẹnu wọn ló ti ń jáde
a ní ẹ̀rín tó dì síbẹ̀ ẹnu wọn ló ti ń jáde kò kàn mí ibi tí gbowó iṣẹ́ tèmi mo ti mú. ìtinú mi ò fi dùn ìyá ká padà sórí tọ́pìkì. ẹ̀yin ọmọ nàìjíríà 2025 ẹ̀ lọ wá ṣẹ̀ṣẹ̀ irú èmi báyìí máa kálá fún mi. tí má dẹ̀ ti ń ra voucher tí má ti ń lọ sí disable home ní Dublin bíbá àbí tí má wà Turkey wọ́n máa fi hàn wọ́n máa fún wọn ní voucher bíi tv mo lè ra voucher dons kí n ra gbogbo ẹ̀ tí màá máa fún wọn. torí pé mo rí pé majority àwọn ẹ̀yin tẹ̀ ń tọrọ owó yẹn you are over all places mo rí pé professional ni wọ́n pẹ̀ta all is well but ṣé bẹ́ẹ̀ tó ṣe fẹ́ ṣe wọ 2025 náà ni ní àgbàlagbà fọdà mẹ́ta jambi gbà ẹ máa wà lókè. nígbà tí wọ́n lọ wo ní ìní dárúkọ ẹni tó lọ wo Oriyomi Amusat ló bẹ́ẹ̀ ni yóò sọ pé kán dìde èèyàn ńlá náà ní Ìbàdàn èèyàn ńlá gidi ni. èmi ò wo ṣó o gbogbo ṣó kan mo máa ń sọ fún yín pé mo sọ pé tí mo máa ń pẹ́ jí tó o bá ti ṣe ṣó tán má rò pé mo rí àfi tí má present ń bẹ àfi tí má pé mi ò ń padà lọ wo ṣó bọ̀tọ́ máa padà lọ wo ṣó tèmi torí àgbà blogger lè ní wọn àpò oríṣiríṣi tọ́píìkì àti sọ bíi mẹ́ta ní ìsàtún padà sí bòmí àti ẹgbẹ́ padà sí bòmí mi ò padà lọ wo chat mi ṣe wọ́n ní kaula anyway ọmọ ọba dání mi ò fẹ́ sọ̀rọ̀ nígbà tí wọ́n lọ wo Oriyomi nínú sẹ́ẹ̀lì tí Oriyomi wà wọn ò ní accommodation pé okay o house arrest ní tàbújá wọn ò ní nìbàdàn rárá nínú accommodation lọ àwọn tó wà ní rúùmù pẹ̀lú Oriyomi they are 17 members táwọn àlejò bá ti dé wọn á mú wọn lọ sọ́fíìsì táwọn àlejò bá ti lọ wọn á dá wọn padà síṣẹ́. Oriyomi ò jẹun láti jẹta ó lè kún un sùn. Oriyomi ò jẹun láti jẹta kó gba wẹ́wọ́ wọ́n ní kódà kò gba oúnjẹ tí wọ́n ń sáàbù wọn ní ibi ìtìmọ́lé náà pẹ̀lú. ó sọ pé káwọn èèyàn mọ̀ tó at least alẹ́ tó trust bóyá ìyàwó ẹ̀ wọ́n sì ń jẹ̀wá fún un. wọ́n ní nǹkan kan tó kàn ṣe fún un tó ń fi yẹ̀pẹ̀ wọ́n gbé fóòmù kékeré sí kó máa tẹ́ sílẹ̀ ẹ̀lẹ́. nkúdé ẹ̀wọ̀n Nàìjíríà rí but a máa ń rí i nínú fídíò ó dọ̀tí ṣáláńgá ẹyọ kan ní àwọn bíi 17 lọ bẹ́ẹ̀ ni ilé ìwé ẹyọ kan ní ìlú Dangote. ojoojúmọ́ sì ni Oriyomi ń bu ẹkún ní ojú ló kọ́mẹ́ǹtì ojú ìbọn mú ìyẹn lọ bẹ́ẹ̀. nípa ti Naomi nítorí pé Naomi gẹ́ Royal Majesty kódà mo wádìí wípé gbà tí ò fẹ́ ọ̀jàjà mọ́ kí tí ò drop orúkọ Ògúnwùsì látijọ́ ẹ̀ ó ní gbogbo orúkọ yẹn ló wà nínú pásítọ̀tù gbogbo orúkọ yẹn pátápátá ló wà nínú project òun ó ti formalize orúkọ Ògúnwùsì. apart from that tí ènìyàn bá bímọ fún ọkùnrin orúkọ tọ́mọ ẹ̀ ń jẹ́ ìyàwó tó fi sílẹ̀ yẹn sì lè máa jẹ́ orúkọ ọkùnrin yẹn lọ ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn èèyàn tó ní làákàyè. torí pé ó bímọ fún un mo rántí kí Facebook tó dé lálẹ́ kó tó dé rárá I was talking about 2005 I think kí Facebook tó dé rárá
gbogbo àwọn báńkì mi everything Oyèwọlé ni mo jẹ torí Oyèwọlé mo fi wọ̀wé ló bá dẹ̀ díjọ́ kan ní dìdìrín mi bá pè mí dọ́ọ̀pù olùkọ́ mi ò dọ́ọ̀pù olùkọ́ mi kò tètè yí mi ṣe pé máa ń slow ó ní kí n drop orúkọ mi mo lè decide pé máa drop ẹ mo lè má drop ẹ gbàǹfò ọkọ mi ilé obìnrin mi fẹ́ gé ọkọ mi o gbàǹfò Oyèwọlé ilé obìnrin mi náà tún fẹ́ gé ọkọ mi o dọ́ọ̀pù olùkọ́ mi o. àti ẹ̀gbọ́n ti Ọ̀jájá tó ń bá jó orúkọ wọ́n lè júwe rẹ̀ pé a fẹ́ rà ẹ̀ mọ́ first monarch ni orí bàbá onígbò ní tẹ́tẹ́ àdọ́bù rẹ̀ ni o ó dọ́ọ̀pù rẹ̀ ni o ó jẹ́ kí ni n bá lọ sọ́dọ̀ solicitor mo lọ ṣe affidavit mo ṣáà ti ń lo orúkọ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi dúpẹ́ ó confam tájọ́ à ń dọ̀bílẹ̀ ni drop orúkọ mi ni orúkọ yìí sì ń ṣorúkọ rẹ̀ àyà ni apart from that ká ní mo ti mọ̀ pé mo máa náwọn Oyèwọlé tó ń kọ́mẹ́ǹtì bí ni irú gẹ́nẹ́ tó Oyèwọlé ìbá ti bá a jó kọ kó mọ̀ jẹ́ ń ṣe mi obìnrin mi ìfẹ́ jó kọ mi o obìnrin mi ìfẹ́ jó kọ mi dọ́ọ̀pù olúkọ mi mo ní kí ló ń ṣe bọ̀bọ̀ wéèrè nígbà tó dọ́dọ̀ Naomi mo rẹ́yìn abiagba ẹ̀ ń sọ̀rọ̀ lórí social media kódà gbogbo yín sọ wípé ẹkún tí ìyá Naomi wá sun ó wá pretend ni ní agbára Èdùmàrè ní agbára àṣẹ orí àwọn ọmọ yín náà ẹ sunkún lórí ọmọ yẹn inú wa pretend èmi ò kún orí social media náà ẹ̀yin ò ní pọ̀nkún mi ò ní ìgbàlá. èmi rò pé any blame now ó yẹ ká suspend ẹ ǹjẹ́ ever ro etí yín wípé oore ó dibi àwọn ọmọ tó kú ńkọ́ ṣé àwọn ọmọ tó kú wọn lè jí wọn mọ́ ṣé àwọn ọmọ tó kú wọn lè jí wọn mọ́ ṣé oògùn orí bíbẹ́ ni oògùn orí fífọ́ àbó oògùn orí fífọ́ ni oògùn orí bíbẹ́. àti mọ ibi tí gbogbo ẹ ti ń wá ìlú wọn fún yín wọn san fún yín lórí tí wèrè olórí burúkú ọmọ òṣèbára gbígbẹ ó ṣe àgàgà ó ṣẹnu bí ẹnu pọn mọ olórí burúkú ẹrú Ilé Ifẹ̀ kan tó ṣe ṣó Esabod ti gbowó lọ́wọ́ àwọn ìyá Naomi tí fámílì Naomi bá fún mi ní sísì rí kí n má jèrè tó 2025 mi ń gbowó rádaràdà bá mi bí n bá yẹ kí n gbowó iṣẹ́ lọ́wọ́ wọn kò sí tó bá dìtàn tí máa gba owó iṣẹ́ lọ́wọ́ wọn ká ní mò ń bá wọn sọ̀rọ̀ mi ì lè gbà at least máa fi wòye pé ìyàwó ayaba ni èmi ń gbowó báyẹn ayaba ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti gbọ́ nǹkan tí ìyá yìí sọ kí lẹ rí sí nǹkan tí ìyá yìí sọ ṣé àwáwí ni ìyá yìí wí ni àbí àtàwọn àtàwọn ẹ̀wọ̀ ẹ̀ káwọ́ opinion yìí ní comment section tó wáyé pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́lẹ̀ tí a pọ̀ mọ́kàn ni wa ẹ bá subscribe kẹ́ like comment kẹ́ lè máa jẹ́ wọ́n àǹfààní content wíwélé ẹ wò àní máa rí àwa jù báyìí lọ nígbà tó nígbà míì ẹ wò ó dàbọ̀.